Bàbá Ijesa, Bàbá Ijesa, Bàbá Ijesa. Fi lọ́lọ́run ẹ̀yin tẹ́fẹ́ fi mí lọ́wọ́ nígbà tí wọ́n pè ọ̀rọ̀ yẹn àti. mo mọ̀ bí tí mo mọ̀. ẹni pé wọ́n pè é kẹ́ wá ṣe fíìmù ni. bẹ́ẹ̀ jẹ́ kí n sọ mi ò gbàgbé wọ́n ló cut mi so mi ìmọ̀lé tó ń gbé mo ṣàdékò kákọ́ ti short mo wá ń pè ká ní mi ò fún àwọn boys lówó ní Adékúnlé àti Gunbridge yẹn bá escape wàhálà ẹ̀ mo ti pè mo lọ dúró ní Unilag tí n bá tún parọ́ HOD wa ń gbọ́ nígbà tí mo pè tí mi ò rí pé mo mọ ibi tí mò ń lọ ó wá tó nǹkan bíi 3 mo dẹ̀ wà nú àwẹ̀ mo wá ní wo kí n máa lọ bí mo ṣe dé Adékúnlé mi fẹ́ bàbá yẹn dúró inú bàbá Ìjẹ̀ṣà kìíní kan bàbá yọ 20k wọ́n tó rí 5 bá fún wọn bí mo ṣe fẹ́ gun bẹ̀yẹn báyìí mo kàn rí kọ́ọ̀lù ẹ̀ ní mo ti wà níbi tí mi sì lè padà slow tí mo slow yẹn ọ̀bọ̀ sì yẹn sáré wá wàá fi ló ń ṣẹlẹ̀ náà ẹni tí mo fẹ́ lọ bá ló ń pè mí ìjọba ìpàdé àbá ẹ máa wọ̀ ẹ̀ tó bá àárín tí wá mo ṣe ní kí n wọnú ilé epo yẹn àti bí mo ṣe ń lọ yẹn àti inú prison ni mo ń lọ hello n tún bí mi rè o wọ́n á pè ń bo ni mò ń bọ̀ wọ́n á ní tí má ti débi báyìí pé ọmọ wa mú mi kódà mo ra èso dání tí fẹ́ fi owó tí mo fi break dẹ̀ pé eré tèmi ń bá lọ ni pé àwọn olóyìnbó ló pè mí pé àwọn ti pẹ́ òun ò lè sọ fún wọn pé òun ló ń jẹ́ pẹ́ because mo ti wà around mo ti pé mo ṣe débẹ̀ tí mo bá wọn I'm sorry o ẹ má bínú o mo bèrè òun bẹ́ẹ̀ mi ìmọ̀ pé tọ́jú làwọn yẹn fún àmọ́ fún wọn ní èso tó wà lọ́wọ́ mi kọ́kọ́ gbà wọn ló bá ní ẹkún kí n lọ múra nsàlẹ̀ ó ní omi ìmúra Bàbá Ìjẹ̀ṣà o mo lọ pé something tó ń mú mi lọ ok kámẹ́rà lílé ó ní ẹ kò sí náà torí kò sí generator ẹ kò sí náà níbi tó ń gbé ó ní kò sí epo kí lára fẹ́ ṣe báyìí ó wá ní ẹ èmi dẹ̀ ti pẹ́ mo ṣe ń kọjú mo ṣàrí pé ó ń na ọmọ yẹn a ṣe dé ọmọ ojú ọmọ yẹn kò rò ojú ọmọ tàbí fẹ́ báyìí ṣe lọ́mọ ń tẹ́ ẹ̀dámọ̀ yẹn mọ̀mọ́ torí mo mọ ọmọ yẹn ó wá ní sọ mo wá ní ok jẹ́ ká lọ tí nǹkan ṣe kàn fẹ́ ṣe wá ní àná tó máa wọ̀ náà ní kò lápá báyìí lọ́mọ yẹn o mo ní ok kí ló fẹ́ ká ṣe script ìgbà ó ní ṣé mi mọ̀ ń pa rape ni pé mo fẹ́ rape èèyàn pé ọkùnrin yẹn mọ̀ tí bá parọ́ mọ ọ̀run kẹfìyà jẹ mí mo ní rape àsọkò wá sí street ó ní kákọ̀ọ́sọ rí pé àwọn èèyàn wá wọlé àwọn akáwà mọ́bẹ̀ mo wá lókè ó wá ní kí n ya aṣọ ẹ̀ yẹn kí n ya sí kámẹ́rà mọ́ ní tó bá lọ lóde lé sórí YouTube wọ́n máa block ẹni ó ní rárá ó ní kò fẹ́ fi support proposal fún Lagos State kó kò fi gbowó jáde pilot ojú kòkòrò owó náà mẹ́rin náà lọ because I calculate owó ń lọ bí má sunkún driver owó ṣe bí iṣẹ́ mi ni màá rí bí 300,000 naira per day for camera mẹ́ta mo ní gbogbo camera you know now gbogbo ẹ̀ ló bá gbogbo ìṣẹ̀lẹ̀ yìí lọ so gbogbo tí mo rò nìyẹn pé ok series torí àwa náà ń ya ìwé ìwò yìí tí Lagos State support wa. So ohun tí mo ṣe nìyẹn nígbà tó sọ nǹkan yẹn fún mi tán mo wá rí pé ọmọ yẹn ṣe ọmọ yẹn ò fẹ́ ṣe ọmọ yẹn ò sọ ọmọdé wò pé wetin this brother do now nígbà tó wáyé mo wá ní sọ̀rọ̀ director nìyẹn ọ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn bá ti sọ̀rọ̀ èmi máa train ẹ̀ máa ṣe rìhásà pẹ̀lú ẹ̀ wọ́n ní ẹ̀ka ṣe rìhásà òun ti kọ́ láti jẹta kìnnìkan so man táwọn fẹ́ rí ìkọ́ ẹ̀mọ́ tá a máa ṣe wọ́n máa ń pè kíní kan ní kí wọ́n máa ń pè náà pre kíní kan shoot táà ní jẹ́ kó mọ̀ tá a máa kà sáré ya kíní yẹn mọ́ ní tá a bá ti ń ṣe rìhásà yẹn tó ti ń sọ nǹkan tó ń sọ ẹ̀kan record I get the best bá gbogbo ọ̀rọ̀ tí mo gbọ́ ọmọ yẹn sọ náà mute audio ẹ̀ ni mo ní hello how old are you ó ní àmà ní adult so you don't have boyfriend you don't know like when someone want to rape ebi tẹ̀ tó ń bá sọ̀rọ̀ kó lè ginger ọmọ yẹn ní I will do it nígbà tó ń wọlé gan tó ń nà mí
mo láti máa sọ fún àwọn ọmọ tí ẹ̀wọ̀n lélẹ̀ àfi gbà lórí mi mo ń nọlẹ̀ rẹ́yìn gbogbo tí mò ń sọ èmi ò mọ̀ pé setup ni ìkan nínú àwọn lọ́yà mi kan ṣe nǹkan tó dùn mí fẹ́ dárúkọ ẹ̀ after tí mo gba bẹ́ẹ̀ ìkan nínú àwọn tọ́ọ̀gì yẹn ó pè mí títí mi ìgbẹ́ wá sẹ́yìn mẹ́sẹ̀ ọdún. Bàbá Ìjẹ̀ṣà. wọ́n ní bàbá inú mò ń pè yín owó Bàbá Ìjẹ̀ṣà. mi kò kú bàbá Ìjẹ̀ṣà ẹgbọ́n setup ni mo ṣe pẹ̀lú ẹ mọ̀ àjákẹ́jẹ́ kájẹ̀bí ẹjọ́ a kì í wò sùsùn adaràn ojú kì í ríbi lẹ́yìn ihò mẹ́tẹ̀ẹ̀ta òwe ayéjọ́ ni o. ṣó yẹ kí àǹtí Bíọ́lá kọ́ pé bàbá Ìjẹ̀ṣà fún interview? ṣó yẹ kí bàbá Ìjẹ̀ṣà grant interview? tó bá wá yẹ kí bàbá Ìjẹ̀ṣà kó dáhùn fún ìpè láti fún ìfọ̀rọ̀wálẹ́nuwò, irú ọ̀rọ̀ wo ló yẹ kí bàbá Ìjẹ̀ṣà sọ? ọgbọ́n yàbí ọ̀nà tẹ̀lé mi ká lọ. kì í ṣe pé mo gbọ́n ju ẹ lọ tàbí mo gbọ́n ju bàbá Ìjẹ̀ṣà lọ, ṣùgbọ́n mo kó àmọ́ lápẹẹrẹ. sẹ́rí àwọn ìrìn àjò kan bẹ tọ́lọ́run bá ti gbé ẹ borí ra máa bá tiẹ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ kan, because ọmọ ọdún mẹ́ta tí ò rìn díẹ̀ lọ́wọ́ ọmọ púpọ̀ lọ́wọ́ òbí ẹ̀ ni. ṣé gbogbo ohun tó ṣẹlẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà bá ro àròjàre ẹ ti lọ ẹ ti dé, tí bàbá Ìjẹ̀ṣà bá ro àròjẹ̀bi ẹ ti lọ ẹ ti dé, àánú lẹ rí gbà. ẹ dẹ̀ ti dé, bàbá Ìjẹ̀ṣà ti kọjú mọ́ṣẹ́ wọn, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ya fíìmù. bí mo ṣe ń ṣe fídíò yìí lọ́wọ́lọ́wọ́, today is 24 of March 2026, bàbá Ìjẹ̀ṣà sì wà ní location tí bàbá Ìjẹ̀ṣà ń shoot fíìmù. kí wàá lédè ẹ mọ̀ pé nǹkan tó bá ń trend láyé fẹ́ fi tajà, nǹkan tó bá ń gbóná tó ń jorúkú láyé fẹ́ lò sórí péjì wọn. bàbá Ìjẹ̀ṣà, ọlọ́run ti ṣàánú yín, ọlọ́run ti gbàdúrà yín. èmi ò blame ẹni tó pè wọ́n, gbogbo ẹni tẹ́ ń blame àǹtí Bíọ́lá Adébáyọ̀, èmi ò blame àǹtí Bíọ́lá o. ẹ lọ wo yejú olórúkọ alágbára tó kan àdánwò lẹ́nìí, kẹ́ lọ wo bí tàdánwò rẹ̀ ti wá níbi interview ni, níbi interview ni. ẹ lọ wo kí ni ìṣubú alágbára látẹ̀yìnwá, ìṣubú olórúkọ látẹ̀yìnwá, níbi ìfọ̀rọ̀wálẹ́nuwò ni. gbogbo ẹni tí ò bá ti lè kóra rẹ̀ ní ìjánu kó má wulẹ̀ grant interview, ìwọ tó lórúkọ àti ìwọ tó jẹ́ ní gíga nú ayé. wọ́n ń gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. talkless ẹni tó larú bíi tí bàbá Ìjẹ̀ṣà là kọjá, wá bẹ̀ wá. bàbá Ìjẹ̀ṣà sọ ìròrí ẹ̀ àtàwọn nǹkan tó là kọjá ni, ẹ má jẹ́ ká sọ di nǹkan míì mọ́ lọ́wọ́. mo mọ̀ pé tí ògiri ò bá lanu aláǹgbá òkè wọ̀ bẹ̀. bàbá Ìjẹ̀ṣà, ẹ má grant interview kankan mọ́, abániwí ò ní bá ní débẹ̀ o. gbogbo àwọn tó ń grant interview yìí, ìgbà tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà àti gbígbà tó ń ṣe ẹjọ́ lọ́wọ́, tí Mr. Yomi Fabiyi tó ń lọ òkè tó ń lọ ọlẹ̀ àtàwọn tó ń ṣe nǹkan underground fún yín, mélòó nínú wọn ló jáde tí wọ́n plead fún yín? kí ló dé táwọn yìí mọ̀ pé àwọn fẹ́ ṣe interview tí wọ́n lọ pè princess? kí ló dé táwọn yìí fẹ́ ṣe interview tí wọ́n pàǹtí Ìyábọ̀ Òjó? ṣòkan dandan kó tún jẹ́ pé ẹ̀yin náà máa pè. wọ́n wá ti pè yín nìyẹn. ẹlòmíà tún pè yín torí wọ́n rí i pé interview tẹ́ ṣe ó sì ń tàn mọ̀nàmọ̀nàmọ̀nà. tẹ́ ẹ bá ṣe bíríbírí ní ìsìn tẹ́ ẹ bá já sórí black app TikTok ẹ̀yin náà mo máa fi ṣe live lójoojúmọ́. gbogbo àwọn bloggers orí TikTok wọ́n á máa gbé yín one by one ni, wọ́n á máa fi yín pull crowd, wọ́n máa fi yín wá followers ni, wọ́n máa fi yín get like ni, kò sí nǹkan kan bẹ́ẹ̀. ok nísìnyí gbogbo tẹ̀sán kí ni ṣé ó máa ní kán return ẹ̀wọ̀n padà fún àwọn kan ni? Ijesa,
my lovely brother, you know I love you sir. Àṣìṣe yẹn ẹ ti mọ bí tẹ́ ẹ ti ṣe, ẹ̀yin náà ti rò mẹ́jọ. Ẹ ṣe ẹ ti sọ ẹni ọ̀kánjúà owó ó wà nínú nǹkan tó ṣe yìí. Kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣe mistake tó bá ṣe pé mistake ni, but tó wá jẹ́ mistake kò jẹ́ mistake. Ẹ ti rìnrìn àjò tẹ́ fẹ́ rìn, ẹ ti jìyà tẹ́ fẹ́ jẹ, Ọlọ́run dẹ̀ ti gbàdúrà yín, kí ló wá dé? Ẹ nídìí bolobolo. My boss, with due respect sir, ẹnu mi ò gbà láti sọ fún yín face to face. Actually mo ti pè yín, mo ti láǹfààní àsọ díẹ̀ fún yín lórí fún. Mo fẹ́ káyé rí, mo fẹ́ káyé mọ̀. Ijesa, tẹ bá gúnyán nù ìpẹ́ pàtẹ́rù sebẹ̀ nù ìpẹ́ ẹ̀gúsí, ẹni tí ó yọ ní òye, ẹni tí ò ní yóò ní yó. Tẹ bá ń bẹ́lẹ̀ látòrí òkè Agidan tẹ́ ń bọ́ lẹ̀ báyìí, tẹ́ sì ń bọ́ bàtà lẹ̀ tẹ́ ń forí gúnlẹ̀, ẹni tí ò ní gbà yín gbọ́ ò ní gbà yín gbọ́. Tẹ́ ẹ̀ bá dẹ̀ sọ anything, ẹni tó bá máa gbà yín gbọ́ máa gbà yín gbọ́. Everybody mọ̀ wípé 50% irọ́ tó jọ òótọ́ ni. Another 50% tún mọ̀ wípé òótọ́ tó tún jọ irọ́ ni. Méjèèjì lójó wá mẹ́. Ọlọ́run wọ́n mọ̀ jẹ́ ń fẹnu kọ́, wọ́n jẹ́ ń fẹsẹ̀ kọ́ o. Àtẹ̀yìn olólùfẹ́ mi tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí. Bàbá Ijesa àti gbogbo ẹni tó bá ga nínú ayé, ẹ ṣọ́ra fún ìfọ̀rọ̀wálẹ́nuwò. Àwọn á máa ti sí yín lọ fún ni. Alhamdulillah, kò sẹ́dá tí ò lè ṣìwé o, kò sẹ́dá tí ò lè ṣìṣọ́. Ṣùgbọ́n síwájú ohun gbogbo, èmi náà sáà wà ní ẹni tó máa ń pè, tó máa ń bi lọ́rọ̀. Ṣùgbọ́n mo máa ń kọ́kọ́ béèrè fún ìtọ́sọ́nà Ọlọ́run mi kí n tó lè sọ píún. Torí pé ibi tó o bá sọ tó dáa, ayé ò ní gé clip ẹ̀ kan máa bẹ̀rẹ̀ post yẹ. Ibi tó o bá ti sọ̀rọ̀ ẹnìkan lábùkù tàbí tó bá mọ̀ pé ó lè gbé ẹ ṣubú, ayé kì í gbá ìdìde èèyàn, ìṣubú èèyàn náà máa ń wà. Ijesa, ẹ wà very careful, ẹ wà very very careful. Ẹ ti serve, ẹ dẹ̀ ti dé nìyẹn, ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yín, ẹ ti tó mú lọ́tún. So téèyàn kan bá tún wá ṣẹ̀ ń bi yín pé báwo ló ṣe wá jẹ́, báwo lẹ ṣe wá rìn nígbà tẹ wá dé ẹ̀wọ̀n, kí wá ni wọ́n ṣe ń bẹ̀, kí wá lẹ̀ ń jẹ, kí lẹ̀ mú. Bàbá tó wáyé pé kìrìsìtẹ́nì yín ẹ̀kan bá ṣe hallelujah, tó bá ṣe pé mùsùlùmí ni ẹ̀kan bá ṣe alhamdulillah, tó bá ṣe pé oníṣẹ̀ṣe ni yín, mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà, mo dúpẹ́ lọ́wọ́ Gbárùmọ̀lẹ̀. Ṣíkè náà. So àìmọye nǹkan tẹ́ ẹ lè sọ̀rọ̀ lé lórí. Ó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ lọ́nà míì táyé lè kàn máa pété yín. Tẹ́ ẹ bá sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn nígbàgbà, ẹ wo criticize tó ń kọ́ mi. Setup ni ó sì ṣe báyìí, setup ni ó sì ṣe báyìí, setup ni ó sì ṣe báyìí. Bàbá, ẹni tí ó fi ẹni ìwà àtẹ̀já odò ni ó gbé, ẹni tí ó fi òkè odò ni ó wà. Pété fìdájọ́ lẹ̀ fọlọ́ tó bá dẹ̀yìn lójú pé ìyá ìmọ̀dílé jẹ. Ẹ fìdájọ́ lẹ̀ fọlọ́, ẹ lè gbèjà ara yín, Ọlọ́run ló máa gbèjà yín. Kì í ṣe pé ẹ lọ sí àpíkọ̀ tí ń sẹ́ lọ béèrè owó tọrọ. Gbogbo dẹ́yìn sọ yìí, Yomi Fabiyi sọ jù bẹ́ẹ̀ lọ. So gbà tó lọ́n kádàrá pé bẹ́ẹ̀ ṣe máa rìnrìn àjò yín ni ẹ ti rìn bẹ́ẹ̀ ti dé. Thank God. Ẹ má jẹ́ kẹ́jọ́ pọ̀, ẹ má jẹ́ kọ́rọ̀ pọ̀. Ọlọ́run ọkùnrin o, ẹ wà very careful. Gbẹ̀yìn tó bá wà pọ̀ agbára tàbí tó jó lórúkọ, tó bá ń pè ẹ́ fún fọ̀rọ̀ wá lẹ́nu wò, ronú ẹlẹ́ẹ̀mejì kó tó máa dáhùn.